ṣe ra àwọn ọ̀daràn tí ń ṣe fact rí kẹ́ gbọ́ dáadáa kí DSS gó sì máa gbọ́ Ṣáàdì ni Niger ni Cameroon ni àyè àwọn intelligent agent àwọn orílẹ̀-èdè ńláńlá ni tí ń train tí ń recruit àwọn ọmọ ogun fáwọn operation tó jẹ́ special operation fún wọn rú àwọn ọmọ ogun ìtàwọn foreigner tí wọ́n ń lò wọ́n bẹ ní Chad tí wọ́n ní camp tí wọ́n ti ń train wọn owó dẹ̀ ń wá láti abroad fún wọn àti bá àti gbogbo ẹ̀ àwọn yẹn pọ̀ ìran Fúlàní Haúsá ni wọ́n pọ̀ jù nù wọn ìran mi náà wà ń bẹ àti Cameroon o àti Ṣáàdì o àti Niger o bẹ́ẹ̀ gbogbo bí tí mo wí ní ìsìn àwọn alágbára tí ń lò wọ́n ò lò wọ́n mọ́ tàbí kí n sọ wípé 90% wọ́n ti dà wọ́n lẹ̀ wọ́n ti wá síjú síbọn owó tí wọ́n sì ń fún wọn dọ́là wọ́n fi ń fún wọn lówó wọ́n ń gbádùn òṣìṣẹ́ ju iye tí wọ́n ń kọ́ wọn pé wọ́n máa yìnbọn káàkiri fún àwọn operation tí wọ́n lò wọ́n fún ìbá ń bẹ lọ́wọ́ wọn wọn ò gbà kúrò lọ́wọ́ wọn oríṣi wẹ́pọ̀ ń bẹ lọ́wọ́ wọn wọn ò gbà kúrò lọ́wọ́ láwọn tí ń lò wọ́n ẹ jẹ́ fẹ́ lápèjúwe Niger lé France kó ń bẹ̀ wọ́n France láwọn ti ẹ̀tọ́ train àlẹ́ rí gbogbo African country tí wọ́n lé àwọn people yìí wọ́n làwọn ò fẹ́ foreigner mọ́ gbogbo ibi tí wọ́n ti ní wọn ò fẹ́ foreigner mọ́ àbí kí foreigner bá wulẹ̀ wà country àwọn bíi Nàìjíríà ò ní ìdí foreigner láyé Yar'Adua àwọn try láti wá ní military base ń bè ìjọba wa ọgbà house wa ọgbà gọ́ọ̀mẹ̀ntì ọgbà gbogbo àwọn orílẹ̀-èdè báyìí náà ti máa lòrú àwọn wọn pé ẹ lọ́ọ́ máa dà wọ́n láàmú kí wọ́n lè máa wárán lọ́wọ́ àwọn orílẹ̀-èdè ayé sóti ẹnìsìn ní tí wọ́n fi máa jẹun nù ìlú tí ọba ti ní fọkànbalẹ̀ wọ́n ní expert làwọn láti fi hàn lọ́kànbalẹ̀ tẹ́ ẹ bá ti ń pariwo báwọn wọ́n wà lè kó ọmọ ogun wọn wá ẹ wà máa sanwó tọrọ àwọn bọ́ọ̀sì wa wọ́n invest pọ̀ lórí nǹkan ìjagun lórí ọmọ ogun owó tí wọ́n ń rí lù wọn ọ̀ka wọn America 755 military base báràkì ológun 755 ló ní lágbàáyé kí ló tó mọ̀ Nàìjíríà ní ẹyọ kan iná ní ti bẹ́ẹ̀ nù Nàìjíríà kí ló dé tí wọ́n fi ní 755 Britain ó ní iye tiẹ̀ more than 300 France ó ní iye tiẹ̀ bẹ́ẹ̀ more than 200 tí wọ́n sì ní ìdí àti máa náwó lé lórí tó bá bẹ́ẹ̀ àwọn invest lórí pé afẹ́ máa ẹ máa gbà wá pé ká máa bá yín sọ yín àwọn aráàlú láwọn ò fẹ́ yín ẹ ṣe á máa sọ wa sáwọn náà ní sọ́jà wa àlọ́lọ́pàá tí a ní àwọn tí wọ́n máa lò láti dàlú òǹlùlù àbí bí wọ́n parọ́ pé kankan ṣẹlẹ̀ kò dẹ̀ ṣẹlẹ̀ àbí kí wọ́n fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn nídìí àwọn irú rẹ̀ làwọn yìí tí wọ́n bá ti ń jiyàn àgbẹ̀ bá ń kò ní sígbà tí gọ́ọ̀mẹ̀ntì ò ní máa tọrọ káwọn èèyàn máa bọ̀ kí wọ́n lè bá máa rówó lára wọn ọ̀nà kanú ọ̀nà àwọn ọ̀daràn ni ẹlẹ́ẹ̀kejì ṣe ara àwọn ọ̀daràn kan wá mẹ́tọ́ pé ẹni ẹ̀kọ́ wà ló wọn báyìí gẹ́gẹ́ bí mo ṣe sọ bọ̀ wọ́n sì fẹ́ máa wá owó Fúlàní kan sọ lórí social media tó wo yín gbọ́rọ̀ rẹ̀ òdodo ọ̀rọ̀ ni tí ń sọ ó ní wọ́n sọ pé àwọn ẹran táwọn kó lọ sọ́jà tó bá ti jí wa gbé ń bì ó ní gbogbo àwọn tí ń wá òun kì í ṣe Fúlàní Nàìjíríà kì í ṣe Haúsá Nàìjíríà kì í ṣe àwọn ọmọ Nàìjíríà ó láti ìta bíi Chad bíi Niger kankan náà ti ń wá ó ní kódà tí wọ́n máa ń pè tó ní wọ́n máa jí Fúlàní náà gbé bẹ́ẹ̀ ni ó ní tí wọ́n máa ń pè àwọn máa ń gbọ́ tí wọ́n máa ń sọ yìí pé àwọn ẹran táwọn kó lọ sọ́jà táwọn bá ti tà àwọn bọ̀ wálé wọn ní wọ́n tó máa ṣàdúrà fún pé dáadáa léde o àwọn bí àwọn ọmọ tí wọ́n kó ilẹ̀ ẹran tí wọ́n wí tí wọ́n bá ti sanwó wọn owó làwọn fi náà máa lé fún lu wọn ẹ lọ wọ̀ dáadáa àwọn Ajagunta ni kò sẹ́ni tí ò lè háyà wọn o Ajagunta ni wọn ò lẹ́sìn nítorí pé lu wọn Islam lọ gbàbẹ̀ náà fi lè máa jó kọ́ mùsùlùmí àbí wọ́n fi lè máa múra bá ṣe múra ń lu wọn náà lẹ́sẹ̀ rí tẹ́ múra lọ́dọ̀ wọn kì í ṣe Fúlàní Nàìjíríà